láti kìmọ̀láyà òkìkí ńlá òkìkí mọ́lẹ̀ apẹnilà ọlọ́lá 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 àfinimọ̀nà tí fi mọ̀nàmọ́ná tẹ̀ máa jẹ́ sí mọ́lẹ̀ fáwọn àyànfẹ́ lóru. Ìbá mi rẹ̀ alágbá alágbá àwọn máa jìbà iṣẹ́ o. Ìbá mi rẹ̀ alágbá alágbá àwọn máa jìbà iṣẹ́ o. Ayérayé ayérayé nínú ọ̀run o ayérayé tòótọ́ ọba o ọba ẹni ńlá tó gbọ́mọ Ísírẹ́lì lọ́wọ́ àdìmúlá. Ìbá mi rẹ̀ alágbára alágbára o máa yíba iṣẹ́ o. Ìbá mi rẹ̀ alágbára alágbára o máa yíba iṣẹ́ o. Ayérayé ayérayé nínú ọ̀run o ayérayé tòótọ́ ọba o ọba o ọba ẹni ńlá tó gbọ́mọ Ísírẹ́lì lọ́wọ́ àdìmúlára àṣẹ ò bàbá. Gbà gbogbo àdìtú ńlá tó mú wa la òkun já. Gbà gbogbo àràbàrí bí Olódùmarè ìwọ ni mo fògo fún o. Gbà gbogbo ìyìn àdìtú ńlá tó mú òkun dákẹ́ rọ́rọ́. Gbà gbogbo ìyìn àràbàrí bí Olódùmarè ìwọ ni mo fògo fún o. Ìbárẹ̀rẹ̀ alágbára alágbára wo máa jìbà iṣẹ́ o. Ìbárẹ̀rẹ̀ alágbára alágbára wo máa jìbà iṣẹ́ o. Ara gbé ohun wo lára sọ. Ẹ̀mí Jésù gbé ẹ̀wù o. Ara gbé ohun o. Ẹ̀mí mímọ́ gbé òwe o. Ara gbé ohun o. Ẹ̀mí Jésù gbé òwe o. Olúwa gbé òwe o. Ìbárẹ̀rẹ̀ alágbára alágbára wo máa jìbà iṣẹ́ o. Ìbárẹ̀rẹ̀ alágbára alágbára wo máa jìbà iṣẹ́ o. Torí náà ìró ọ̀gẹ̀dẹ̀gbẹ̀ o. Ìró ọ̀gẹ̀dẹ̀gbẹ̀ o. Ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mèrè àpèjọ àwùjọ ọlọ́run ẹ̀rí ọba tó bá yá mọ̀ jayà lolo gbanigbani ní tá àṣàyà ọlọ́mọ̀ràn gbogbo ẹ̀dá dìrọ̀ mọ́ agbé ọ̀gá yàn ológo aṣọ ọlọ́ba àwọn ọba olúwa àwọn olúwa kọ̀mọ́tìkà lẹ́yìn ọba tó sọ wa láti jẹjọ títí wákàtí ọ̀wọ̀ yìí ọba tí òjò ń fẹlẹ̀ mìíràn ṣe wá ọba tí ò jẹ́ kí ilẹ̀ kó ti ga ju èmi àti ẹ̀yin lọ ọba tí ò jẹ́ àlá ibi ìran bí kó ṣẹlẹ̀ wa lórí àyìn agbéga bàbá gbọ́ ọpẹ́ wa ọlọ́run má jẹ̀mú ya gba ẹ̀yìn wa àtúndé ní ọ̀sán yìí lórí ohun olúwa orúkọ mi ni Eriabanise JP lórúkọ ọlọ́run alààyè ọlọ́run á bá wa ṣe gbogbo ohun tá a fẹ́ nínú ayé wa ní àkọ́kọ́
a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àti àwọn atọ́kùn àti àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ láti jẹ́ pé kí ohun yìí kó má dúró lórúkọ Jésù. Èṣù àti ẹ̀ṣẹ̀ mo ní kò ní pín nípa, ọ̀tá kọ́tá ní orúkọ Jésù mo ní kò ní lágbára lórí ìṣẹ̀dá yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ràn wá lọ́wọ́ fún ètò Ohun Olúwa èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú olú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní Nàìjíríà la wà yìí. Lórúkọ Jésù Olúwa yóò ṣètìwá náà láṣẹ pé a dúpẹ́ láti jẹ́ ojú wákàtí ọ̀wọ̀ yìí, ọba tó tún mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ òní, ọba tí ò jẹ́ wọn fẹ́ lòmíràn ṣe wá. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára gíga Jésù, agbára ńlá Jésù, Ọlọ́run má jẹ̀mọ́ adúpẹ́ ayìn àgbẹ̀ ọ̀gá lájẹjẹ ojú wákàtí ọ̀wọ̀ yìí, ọba tí ò já sọkún, ọba tí ò já dẹni àgbékiri, ọba tí ò já dẹrù àrùká, ọba tí ò jẹ́ kí wàhálà ìdààmú kó dàpọ̀ máa yọ wa. Ayìn àgbẹ̀gá bàbá gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run má jẹ̀mọ́ tó fẹ́ sọ ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí bó ṣe ń gbé etí ọ̀tún wọlé ní orúkọ Jésù má jẹ́ ó gba tí ò sì jáde. Gbogbo etí àti ọkàn tí ó máa gbọ́ tí ó máa wò ní orúkọ Jésù, èso ayọ̀ ó yá jẹ́ oṣù nínú ayé wọn ká lè yàn títí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo rí ọwọ́ yín Kẹ́mi Ọlátòkunbọ̀ lórúkọ Jésù. A ò ní gbèrè ìtìjú. Ní ìjẹ́jọ́ mo sọ fún wa pé àwọn bíbélì wa èyí tí àwọn ènìyàn fún wa mo ní ó ti wà níbí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fi hàn wá ná kí a lè mọ̀ wípé lóòtítọ́ àti òdodo bíbélì mẹ́tẹ̀ẹ̀ta ó ti ṣe kí ni ó ti wà ní ibí. Ìkíní àti kejì kẹta rèé a ó rí fún àwọn ìbéèrè èyí tó ní ká béèrè kí ènìyàn mẹ́ta kó lè jẹ bíbélì náà. Bíbélì mẹ́tẹ̀ẹ̀ta náà ni à ń wò ní orí tẹlifíṣàn wa tá à ń pè ní fóònù wa lọ́wọ́lọ́wọ́. Lórúkọ Jésù mo mọ̀ pé iléeṣẹ́ yẹn bó ṣe gbẹnu mi jáde lónìí wọn kò máa ní ilé móhùnmáwòrán náà ni Ọlọ́run á mú débẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí. Àwọn bíbélì wa rèé a ti gbà á bí ohun tí mo sọ ní ìjẹ́jọ́ ó ti tẹ̀ wá lọ́wọ́. A ó jẹ́ lénìí, a ní oore ọ̀fẹ́ àti jẹ mẹ́tẹ̀ẹ̀ta. Bíbélì náà rèé mẹ́tẹ̀ẹ̀ta rèé a ó rí ṣe ti rí lórúkọ Jésù. Àwọn kọ̀ọ̀kan náà ni wọ́n sọ pé ká fún àwọn ènìyàn ní àwọn ìbéèrè tí a bá sì béèrè kí wọ́n jẹ bíbélì náà lórúkọ Jésù. Ẹ rí pé ìwé ayérayé rè èyí tí gbogbo ènìyàn máa fẹ́ ní lórúkọ Jésù. A ò ní gba èrè ìtìjú. Ó já sọpẹ́ lórúkọ Jésù. A ò ní gbèrè ìtìjú. Bíbélì wa ti dé o. Ṣé a ti rí mẹ́tẹ̀ẹ̀ta nìyí lórúkọ Jésù. A gbọ́dọ̀ jẹ́ lénìí torí wọ́n ní tí wọ́n bá ti ń jẹ wọ́n ní ká má wọ̀rí. Àwọn ò ní torí ẹ̀ dá ọwọ́ rẹ̀ dúró láti máa fún wa lórí ètò Ohun Olúwa yìí. Ṣé a ti rí bíbélì wa lórúkọ Jésù. A ò ní gba èrè ìtìjú. Bíbélì mẹ́tẹ̀ẹ̀ta náà nìyí. Ṣé a ti rí ìkíní ìkejì kẹta. Àwọn á lọ sínú ọ̀rọ̀ wa nìyẹn. Ó já sọpẹ́ lórúkọ Jésù. A ò ní gbèrè ìtìjú. Ó tó jẹ́ mẹ́ta tí mo ti rí àmọ̀mọ́ báyà àmọ̀mọ́ ni báyà àwọn bàbá wa ni àpáta ayérayé. Ó pẹ́ ó tó ọjọ́ mẹ́ta tí mo ti gbọ́ ohùn wọn tí mo sì ti rí ọwọ́ wọn lórí Ohun Olúwa yìí lórúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n bá wà ọwọ́ Ọlọ́run ògo Ọlọ́run kò ní dáwọ́ dó nínú ayé wọn. Ohun tí mo fẹ́ mú wá lénìí ó náà kì í ṣe pàtó tí màá gbọ́ rí. Ẹ rí pé ó dáa kéèyàn máa ṣoore, ó dáa ká máa ṣe oore, ó dáa ká máa ṣe oore. Nínú oore, nínú àánú, oore àánú máa jáde nínú oore téèyàn bá ṣe torí èèyàn lè má fojú àti ọkàn sí ẹni téèyàn bá ń ṣoore àti àánú yẹn fún. Ṣùgbọ́n tí a bá ń ṣoore àti àánú yẹn a ó rí i pé ohun rere máa ti ibẹ̀ jáde fún wa. Ọ̀rọ̀ obìnrin ọlọ́rọ̀ kan ni mo fẹ́ sọ ní ọ̀sán yìí. Obìnrin ọlọ́rọ̀ yẹn lówó, ó lówó gan, ó jẹ́ tó ní ọrọ̀ púpọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọrọ̀ rẹ̀ ẹ gbọ́ sí ọrọ̀ a ti gbà pé nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ń bá ti ní ọrọ̀ lọ́wọ́ báyìí ó ń ṣètò láti ra ọmọ. Ṣùgbọ́n kò dàbí kéèyàn bí tiẹ̀ fúnra rẹ̀. Ọlọ́rọ̀ yìí ó ní owó gan, ó ní ọrọ̀ púpọ̀, a máa jẹ́ gíásì ẹ rí. Ṣùgbọ́n ó pé àti ọkọ rẹ̀ wọ́n pé ní iwájú Ọlọ́run. Dáàdì mọ́mì mi, ǹjẹ́ èmi àti ẹ̀yin náà ǹjẹ́ à ń ṣoore àbí à ń ṣe àánú? Ohun Olúwa tó ń béèrè lọ́wọ́ wa nìyẹn. Ǹjẹ́ èmi àti ẹ̀yin ṣé à ń ṣoore àbí à ń ṣe àánú fún ọmọnìkejì? Ẹ rí ìránṣẹ́bìnrin yẹn nípa oore àti àánú tó ń ṣe fún àwọn ènìyàn kò kú mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni àwọn ènìyàn yìí. Ìránṣẹ́ Ọlọ́run ń kọjá lọ ní ṣùgbọ́n kàn ṣàdédé yà sílé ọlọ́rọ̀ obìnrin yìí
Ọlọ́run obìnrin wá wò pé kí la lè ṣe o, ó pe ọkọ rẹ̀, wọ́n dáná oúnjẹ, wọ́n gbé fún un, ó jẹ ó yó tán, ó lọ. Ṣùgbọ́n gbò wá yá ló wá pè pé wá arábìnrin, ọkọ rẹ̀ ń kọ́, ẹ̀rí nípa oore ni ẹ o, ẹ wo ògo tó fẹ́ jáde ń bẹ̀. Ó ní ọkọ òun kọ́ lọ́kọ òun wà nínú, ló lọ pe ọkọ rẹ̀ wá, ẹ̀rí nípasẹ̀ bó ṣe lọ pe ọkọ rẹ̀ wá, ọmọlọ́lá ògo Ọlọ́run yóò tàn nínú ayé yín, ẹnikẹ́ni kò lè dá dúró sẹ́. Dádì mi, mọ́mì, ó sáré pe ọkọ rẹ̀ wá. Ìránṣẹ́ Ọlọ́run wá ń bè lọ́wọ́ rẹ̀ pé mo wo àyíká yìí, mo rí pé kò sí ọmọ. Arákùnrin ní bẹ́ẹ̀ ni, torí òun ti dàgbà, òun ti darúgbó. A rí pé ìtàn àgbàlagbà ọkọ àti ìyàwó ó pọ̀ tí mo ti ń sọ fún wa. Mo sì sọ fún wa pé lónìí mo ní kẹ́ ẹ múra mi sílẹ̀ torí pé kí ni àwọn ìbéèrè yóò wá nínú àwọn tá a ti ń gbọ́ ni ká tiẹ̀ fi mọ̀ pé bá a ṣe ń gbọ́ yẹn àwọn ọmọ gbọ́ ká máa fi ṣe ọ̀rọ̀ Ọlọ́run, a máa tún ṣe àtúwò rẹ̀ nínú ọkàn ara wa ni. Wípé ohun tá à ń gbọ́ yẹn ṣé èmi àti ṣé à ń ṣe àṣàrò lórí rẹ̀. Torí ẹni mo fi sọ fún wa pé lónìí mo ń kàn ìjẹ́jọ́, mo ń kàn pé Bíbélì náà ti wà nítòsí. Ṣùgbọ́n mo ti kó hàn wá gẹ́gẹ́ bí pé mo ti fi hàn wá báyìí. Bí mo tiẹ̀ fi hàn yín ní ìjẹ́jọ́, mo ti fi hàn wá ní ọ̀sẹ̀ yìí. A sì gbọ́dọ̀ jẹ́ torí wọ́n láwọn ò ní torí ẹ̀dáwọ́ ẹ̀dúró láti jẹ́ pé kí ni a ó máa gbà á. Ẹ̀rí nípasẹ̀ oore ẹ̀wọ̀ ohun tó fẹ́ jáde fún ìránṣẹ́bìnrin yẹn. Ó pe ọkọ rẹ̀ dé, ọkọ rẹ̀ ó wá ń béèrè lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run, wá ń béèrè, Èlíṣà ń béèrè lọ́wọ́ rẹ̀ pé èmi wo àyíká, èmi ò rí ọmọ. Ó láwọn ti dàgbà ṣùgbọ́n kò sí ọmọ. Ẹ rí pé gbogbo àwọn ìtàn tí mo ń sọ yẹn àwọn ìtàn tá a ti gbọ́ rí ni. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run, ohùn Ọlọ́run tó ti jáde, àwọn tí ohùn Ọlọ́run jáde sí èyí tí wọ́n jẹ́ ọlọ́pẹ́, àwọn ohùn Ọlọ́run tó ń jáde sí ayé àwọn ènìyàn tí wọ́n sì ń sọpẹ́ tó yẹ pé wọ́n ní ògo tuntun wọ inú ayé wa. Rí pé ni mo fi ń bá wa sọ̀rọ̀ ohùn Olúwa ká tó wá lo agbára àdúrà lẹ́yìn rẹ̀. Olódà ọkọ rẹ̀ ó sọ fún ọkọ rẹ̀, ó dẹ̀jọ́ jẹ́ ká ya ibi kékeré kan fún ìránṣẹ́ ní gbogbo ìgbà tó bá ti ń wá yóò máa dé síbẹ̀, ká gbé ibùsùn síbẹ̀, ká gbé tébùrù síbẹ̀, ká sì gbé ṣíà kan síbẹ̀ àti ọ̀pá fìtílà kan. Ẹ̀rí nípasẹ̀ oore ìránṣẹ́ yẹn jẹ́ ó tán, ó wá pè wọ́n. Ó nígbà tí èmi ò bá tún padà wá yìí nítorí mo rí pé ọmọkùnrin kan ó ń bẹ lọ́wọ́ àwọ̀ ọkọ. Ó ní rárá o, ó ní kò sí. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ, òun tún yí padà nígbà tí ò bá wá sí tòótọ́ olódà náà, ṣùgbọ́n nígbà tí wọ́n bá tún padà wá òun ó ti bọ́ ọmọ ní ọwọ́ yín. Ó mà rí bẹ́ẹ̀ nípasẹ̀ oore àti àánú àti nípasẹ̀ pé ká yáwọ́, kì í ṣe pé ká fa owó ya ni mò ń sọ pé nípasẹ̀ pé ká máa fúnni, nípasẹ̀ fúnfúnni fúnfún ìránṣẹ́ Ọlọ́run wọ́n dẹ̀ rí ògo, wọ́n rí ògo Ọlọ́run. Ògo Ọlọ́run yẹn náà ni ọmọ ètò Ọlọ́run ní òun yóò fún wọn, ó dẹ̀ fún wọn. Nígbà tí wọ́n padà dé ní tòótọ́ ó bí ọmọ yìí. Ẹ̀rí ẹ wo èṣù tún bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé ìgbésí ayé ọmọ yìí ká. Níjọ́ tí bàbá rẹ̀ wá mú ọmọ yẹn láti jẹ́ pé tí ẹ̀dá jọ ṣeré lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ mi, ọmọ bá ń diwọ́ mọ́rí, bàbá àwọn orí ń fọ́, kí àwọn bàbá rẹ̀ ti yá pé wá ìwọ arákùnrin kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, àwọn tí wọ́n máa jíṣẹ́ fún torí wọ́n ní ọ̀rọ̀ gan, sáré bá mú ọmọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ gbé lẹ́sẹ̀, orí ẹsẹ̀ ìyá rẹ̀ ló kú sí. Ẹ̀rí lórúkọ Jésù àti èmi àti ẹ̀yin gbogbo iṣẹ́ tá a fàwúrọ̀ wa ṣe ní orúkọ Jésù ọ̀tá ò ní bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Mo ní ìkà ò ní bàjẹ́ mọ́ wa lọ́wọ́, èṣù ẹ̀ṣẹ̀ kan kò ní pa mọ́ wa lọ́wọ́. Mo rí ọwọ́ yín ọmọlọ́lá lórúkọ Jésù. Gbogbo tẹ́ ẹ̀ ń wò tó ń dùn mọ́ yín nínú yẹn, òkò ìdààmú, òkò wàhálà àbí òkò ẹkún, ọ̀tá ò ní sọ sínú rẹ̀. Dádì mi, mọ́mì, ẹ rí ọwọ́ màmá rẹ̀ ló kú sí, bó ṣe gbé lọ́wọ́ yẹn náà ló dákẹ́ síbẹ̀. Ẹ gbọ́ ọmọ tí wọ́n tún farúgbó ara bí. Ìránṣẹ́ yẹn kò yá fi ṣe o, dádì mọ́mì kò fi ṣe. Ó tètè gbé ọmọ yẹn kámọ́nkíá, ó lọ tẹ́ sínú yàrá èyí tí wọ́n yà sí ọ̀tọ̀. Ó toró ní ìgbàgbọ́, ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ó sì ní ìgbàgbọ́ ní pé ihun tí Ọlọ́run fún òun ni kò ní díbàjẹ́. Ògo tí Ọlọ́run fún yín èyí tẹ́ ń lò lọ́wọ́lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù, mo ní kò ní díbàjẹ́. Ẹ rí ó tètè yá gbé lọ síbẹ̀, ó tẹ́ síbẹ̀. Ìgbò tẹ ọmọ nì síbẹ̀ ńkọ́, ó wá jáde, ó tilẹ̀kùn mọ́, kò torí ẹ̀ bára jẹ́,
ẹlòmíràn ìdánwò kékeré lọ́lọ́run á ṣe fún pé òun ó wò ó bóyá bí hóró mustadi ṣé ìgbàgbọ́ rẹ̀ tiẹ̀ kún tó bẹ́ẹ̀. Dádì mọ́mì wọ́n sáré yá a lọ síbi tí wòlíì níwà pé gbà ń o torí pé kí ni ọmọ tó náà ó bí ó ti kú báyìí ṣùgbọ́n òun ti tẹ sínú yàrá rẹ̀ ẹ̀rí. Ṣùgbọ́n nípa ìgbàgbọ́ àti agbára ọlọ́run tí a bá lọ wo ìwé ọba 2 King ẹjá lọ wo 4 rẹ̀ káwo 8 to 37 a ó rí ọ̀rọ̀ yìí níbẹ̀. 2 King 4 8 to 37 ọ̀rọ̀ yìí wà níbẹ̀ dáadáa ẹ jẹ́ ká lọ kà á. A ó rí níbi tí ìránṣẹ́bìnrin yìí tó ti ń sáré kiri ó mà ń sáré lọ kò torí ẹ̀ bára jẹ́ ẹ wò mìíràn ìgbàgbọ́ kékeré lẹ́lòmíràn ọkàn ní ṣùgbọ́n a máa wò pé bó ṣe ń rìn bí ṣe ń kọrin àdúrà tí ń kọrin kíní kan ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ kún wa ò ní mọ̀ pé ìgbàgbọ́ rẹ̀ kékeré ni. Ṣùgbọ́n ìránṣẹ́bìnrin yìí kò sọ pé ìgbàgbọ́ òun ó kéré ní tòótọ́ ó ní ọkàn pé ọmọ òun kò kú nítorí pé kíni Ọlọ́run ló fi fún òun. Ẹ rí nípasẹ̀ oore àti àánú tí ìránṣẹ́ yẹn ṣe nípasẹ̀ oore àti àánú tí ó ṣe fún ìránṣẹ́ Ọlọ́run ó wà nínú ayé náà lọ́wọ́ nítòótọ́. Àwọn ènìyàn ṣe ìránṣẹ́ Ọlọ́run lóore ṣùgbọ́n àwọn míì ó tún ṣe ìránṣẹ́ Ọlọ́run lóore tán bí ọba tó mọ̀ wọ́n ní nǹkan ń bẹ lẹ́yìn ẹni tó bímọ tó ń gbin ẹ ṣe mìíràn lóore tán tó bá ti mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni ẹ jẹ́ kí n fún wọn ní tó jọjú ìgbẹ́ bá fún wọn ní tó jọjú àwọn ìránṣẹ́ Ọlọ́run olójú kòkòrò mìíràn wọ́n á ṣe kí ni wọ́n máa wò pé alágbájá ó ní owó tó jù bẹ́ẹ̀ lọ ó dandan kí wọ́n kojú bọ inú ilé rẹ̀. Ohun tí Ọlọ́run ò wí wọ́n máa wá wí nítorí tí wọn yóò jẹ sí ẹnu ó jẹ ọjọ́ kan oúnjẹ tó ní ìgbà kan ó bá pẹ́ ebi téèyàn ò lérò pé ó lè pa òun yóò padà pa nínú sáré. Dádì mọ́mì ẹ rí oúnjẹ ọjọ́ kan wọ́n dẹ̀ fi bọ ògo tí Ọlọ́run fún wọn wọ́n dẹ̀ fi bàjẹ́. Ṣùgbọ́n ìránṣẹ́ yìí kò fi yẹn ṣe kò fi ṣe rárá nítorí pé kí ni wọ́n mọ̀ wípé gbogbo bá ṣe ṣètọ́jú Ọlọ́run yẹn táwọn ṣètọ́jú ìránṣẹ́ Ọlọ́run àwọn mọ̀ wípé àwọn ò ní jogún òfo lórúkọ Jésù àti èmi àti ẹ̀yin a ò mọ̀ ní jogún òfo a sì ní pàdánù ohun rere tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ torí ògo ń bẹ nínú ayé wa ògo tuntun kan sì tún bọ̀ èyí tí Ọlọ́run yóò fún yín lórúkọ Jésù mo ní yóò tẹ̀ yín lọ́wọ́. Ẹ rí bí ìránṣẹ́ yẹn bó ṣe ṣe tó sọ yẹ kọ́mọ rẹ̀ kó tún kú ẹni tó farúgbó ara bí ṣùgbọ́n ó ní ìgbàgbọ́ ó ní tí àwa bá ní ìgbàgbọ́ kódà kó kéré bí hóró mustadi ó ní a lè pàṣẹ fún òkè pé kó ṣìdí ó ní yóò ṣìdí ni torí pé kí ni àṣẹ ń bẹ lórí ahọ́n ètí Ọlọ́run fún kálukú. Ẹ rí kò yí abara jẹ́ o kò tiẹ̀ ṣe bí ètí nǹkan kan ṣe kódà ń rò pé ọkọ rẹ̀ gan ìsàlẹ̀ tó wà kò jẹ́ ó mọ̀ pé nǹkan kan ti ṣe ọmọ wọ́n sáré lọ bá wòlíì ṣùgbọ́n bí kí wòlíì ní lọ sùn lé bí mo ṣe ń ṣe kí ni nígbà tí wòlíì wá tẹ̀lé ó wá sùn lé ó na apá sí apá ó na ẹsẹ̀ sí ó fẹnu kò ní ẹnu ẹ̀rí ìmísí sì tún wọ inú rẹ̀ ẹ gbọ́ ṣé kò sí náà nínú ayé ni ó ń bẹ̀ tí wọ́n bá ti ní àṣẹ yìí olè àti ojú kòkòrò ilẹ̀ lómìnira fi ń jà ní olè àti nǹkan mìíràn ilẹ̀ lómìnira tó fi ń ṣe lórúkọ Jésù èmi àti yàn ní gbèrè tìjú ẹ rí ọmọ yẹn mà padà jí dádì mọ́mì ọmọ yẹn jí ìgbàgbọ́ rẹ̀ mú ìgbàgbọ́ àránṣẹ́ yẹn ó mú lára dá ó ní tí a bá ní ìgbàgbọ́ bíi hóró mustadi ó ní gbogbo tá a bá fẹ́ ó ní lòun yóò ṣe fún wa ṣùgbọ́n kí ni mo sọ nípa oore àti àánú ni oore ṣíṣe tó ṣe ni ó fi rí àánú gbà kódà ló tó fi rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run àṣẹ ni àṣẹ tara wòlíì jáde sí ara ọmọ ni ó sì ṣe kíni ó sì tún di alààyè ọkàn lórúkọ Jésù gbogbo ohun tẹ́ lérò pé ó ti dòkú nínú ayé yín gbogbo ohun tẹ́ lérò pé ó ti dòkú lórí iṣẹ́ yín gbogbo ohun tẹ́ lérò pé ó ti díbàjẹ́ yẹn lórúkọ Jésù Ọlọ́run alààyè mo ní yóò sọjí ní ọ̀sán yìí gbogbo ohun tẹ́ lérò pé ó ti lọ tẹ́ rò pé ẹ rí mọ́ tẹ́ wá ń wà ṣùgbọ́n tẹ́ ẹ rí lórúkọ Jésù mo ní yóò tẹ̀ yín lọ́wọ́ ìgbàgbọ́ ni ẹ jẹ́ ká ní ká sì máa ṣoore nípasẹ̀ oore àti kéèyàn máa ṣètọ́jú ènìyàn kó máa wò ó pé ìránṣẹ́ Ọlọ́run rèé ẹ jẹ́ ká ṣe nǹkan kan òótọ́ ni wọ́n ya yàrá fún un lọ́tọ̀ wípé tó bá ti ń wá tó bá ti ń dé kó máa dé síbẹ̀ wọ́n gbé tábìlì síbẹ̀ wọ́n gbé ṣíà síbẹ̀ wọ́n fi ọ̀pá fìtílà síbẹ̀ fún kó tó bá ti ń dé yóò sàmọ̀ tán ná yóò máa wá wò wọ́n
yóò máa wò pé òun mọ̀ ìtumọ̀ oore tẹ́ ń ṣe nítorí pé kí ni Ọlọ́run òun tó òun ké pè tó pe òun náà yóò dẹ́ iná lò láti ṣoore fún yín. túrẹ̀ lójú ó béèrè ó ní Gíhásì ọkọ rẹ̀ à ń kọ́, ó ló wà nínú ilé, ó ní pè wá fún mi. Ó sáré pè ọkọ náà dé, ó ti darúgbó, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àṣẹ Ọlọ́run jáde láti ara wòlíì, ó jáde lọ sí ara bàbá yẹn. ẹ rí gbogbo ohun tó rò pé ó ti dòkú, gbogbo ohun tó rò pé kò lè ṣeéṣe mọ́, ó dẹ̀ ṣeéṣe. Ìmísí Ọlọ́run sì fún ní odidi ọmọ, èyí tó sọ pé ńgbà mìíràn tó wọn bá tó padà wá òun yóò bá ọmọkùnrin lọ́wọ́ rẹ̀. ẹ rí ọ̀dà náà ní ọwọ́ lọ́wọ́ ní tó ṣẹlẹ̀ nínú ayé yìí. ǹjẹ́ bí Jésù gan bá dé, ṣó lè bá ìgbàgbọ́ ní ọwọ́ àwọn ẹlòmíràn báyìí ná? ṣó lè bá ìgbàgbọ́ lọ́wọ́ èmi àti ẹ̀yin gan? ṣé ẹ̀yin ń ṣoore, ṣé ẹ̀ ń ṣàánú? ṣé èmi àti yín ń ṣoore, ṣáà ń ṣàánú? ṣáà ń wò pé lágbájá òní èmi ò gbọ́dọ̀ máa ní tèmi kí n sì máa jẹ́ kí n tún máa dànù. ẹ rí nípasẹ̀ oore wo ohun tó tẹ̀ lọ́wọ́, ohun tí ò lérò pé ò lè rí mọ́ láyé, ohun tí ò lérò pé ò lè ṣẹlẹ̀ nínú ayé òun mọ́. ẹ rí ó dẹ̀ tẹ̀ lọ́wọ́, ó dọlọ́mọ. mọ̀ mọ̀ pé wọ́n mọ̀ fún ọkọ ọmọ pé kó tó jáde láyé. lórúkọ Jésù ohun tó yẹ yín yẹ ayé yín, èyí tí wọ́n máa fi pè yín ní ohun rere ní orúkọ Jésù, wọn lọ́lọ́run alààyè yóò fi lé yín lọ́wọ́. ọba àwọn ọba mo ní yóò fi lé yín lọ́wọ́. akọ̀mọ́tìkà lẹ́yìn mo ní yóò fi lé yín lọ́wọ́. ẹ rojú rere àti ọwọ́ Ọlọ́run nínú ayé yín, torí pé ọwọ́ Ọlọ́run ìyanu ni. ẹni tó bá dẹ̀ wù Ọlọ́run ló máa fi fún. lórúkọ Jésù ògo àti ọwọ́ Ọlọ́run mo ní yóò tẹ̀ yín lọ́wọ́, yóò wọnú ayé yín. ẹ rí tí a bá lọ wo ìwé 2 King yẹn, ẹ jẹ́ ká lọ wò ó, ìwé àwọn ọba, ẹ jẹ́ ká lọ wò ó láti 4 rẹ̀, ẹ já wò láti 8 dé 37. a ó rí ọ̀rọ̀ àti ìtàn tí mo sọ níbẹ̀. kódà ìwé Àìsáyà náà tó fi yé wa pé tá a bá ń ṣoore tá a dẹ̀ ní ìgbàgbọ́, ọkàn wa yóò ṣe kíni, ọkàn wa yóò balẹ̀. ẹ já lọ wo ìwé Àìsáyà 25:1 rẹ̀. a rí i pé nípa ìgbàgbọ́ àti ìṣoore àti ojúrere Ọlọ́run, kò sí ẹni tó mọ Ọlọ́run tí Ọlọ́run kì í mọ̀. ògo Ọlọ́run yìí máa bu ẹ̀gàn mọ́lẹ̀ ni. kí ni ẹ̀gàn tèmi àti ti ẹ̀yin? ọwọ́ ẹ̀gàn wo ni wọ́n fi ń pè yín yẹn? ojú ẹ̀gàn wo ni wọ́n fi ń wò yín? lórúkọ Jésù ògo ni yóò padà di ẹ̀gàn yẹn. ògo yóò mú ẹ̀gàn kúrò. lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú. ogun máa ń mú yàn di, ó máa ń mú yàn ja ogun débi pé èèyàn mọ̀ pé ṣé mo ní Ọlọ́run? ẹ ní Ọlọ́run o, ṣùgbọ́n ogun yẹn lórúkọ Jésù yóò padà di ògo nínú ayé yín ni. ẹ má jẹ́ ká fọkàn sí ogun tàbí wàhálà tí ń bẹ, torí táwọn ìránṣẹ́ yẹn bá fi ọkàn sí ogun wọn ni, tí wọ́n wò pé àwọn òkú lè bọ́ nínú ẹ̀, ó ṣeéṣe kí wọ́n má rí ọwọ́ Ọlọ́run, ó ṣeéṣe kí wọ́n má rí ògo Ọlọ́run, ó ṣeéṣe kí Ọlọ́run kó má dà wọ́n lóhùn, ó ṣeéṣe kí ìránṣẹ́ Ọlọ́run gan kó má ya ilé wọn, ó ṣeéṣe kó má gba ìta wọn débi pé yóò yà síbẹ̀. ṣùgbọ́n a ti kọ́ pé ogun yẹn ògo ní àpàdà jẹ́. ẹ̀rí pé padà já sógo. kí ló ń tèmi àti yín ń wò? kí ló ń tèmi àti yín ń rò nínú ọkàn wa pé ògo nínú ayé yín? torí ògo yẹn yóò tàn tí gbogbo ayé yóò rí. ẹni tí ò fẹ́ràn yín gan yóò bá yá, yóò ní kódà ògo Ọlọ́run ti tàn nínú ayé lágbájá, bẹ́ẹ̀ ni yóò rí fún yín. ẹ rí ògo ìránṣẹ́ yẹn padà tán bó ṣe jí ọlọ́rọ̀ tó bá jẹ́ nínú ayé nísinsìnyí ni wọ́n lè sọ pé ẹ̀yin náà mọ̀ bóyá gbogbo tí ó fi ṣe ọmọ ẹ mọ̀ bóyá ló ti fi ṣe ọrọ̀ ni. ṣùgbọ́n kò sí gbogbo irú wọn yẹn nígbà ni. ṣùgbọ́n nísinsìnyí tó bá jẹ́ pẹ́rú ẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n ní ẹ mọ̀ pé gbogbo ọmọ ọrọ̀ tó ní kò lè bímọ mọ́. ṣùgbọ́n Ọlọ́run mú ẹ̀gàn nì kúrò, ó sọ di ògo. lórúkọ Jésù Olúwa yóò sọ ẹ̀gàn yín, mo ní yóò sọ di ògo ńlá. ní ilé ìyá yín ni, ní ilé bàbá ni, ní ibi iṣẹ́ yín ni, láàárín àwọn ẹgbẹ́ yín ni, láàárín àwọn ọgbà ni, láàárín àwọn ọ̀rẹ́ ni, Ọlọ́run yóò sọ ẹ̀gàn yín dògo. Ọlọ́run sọ ẹ̀gàn wọn dògo. torójú ẹ̀gàn ni wọ́n ti máa fi wò wọ́n, torí wọ́n mọ̀ pé bọ́n ṣe lọ́rọ̀ tó, ṣùgbọ́n wọn kò ṣàbíamọ́. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run pe ọmọdé. Èṣù tún dúró tọmọ, ó tún lù pa lọ́wọ́ yẹ. lórúkọ Jésù ọ̀tá àti ìkẹyìn mo ní kò ní ba iṣẹ́ yín jẹ́. iṣẹ́ tẹ́ ń wò tínú yín dùn, ògo tẹ́ ń wò tínú yín dùn, oore tọ́lọ́run ṣe fún yín, èyí tẹ́ ń wò tínú yín dùn, èṣù àti ẹ̀ṣẹ̀ àti ìkẹyìn àti ẹ̀mí òkùnkùn lórúkọ Jésù wọn ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́. wọn ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ torí pé kíni Ọlọ́run padà mú ẹ̀gàn wọn kúrò, ó mú ìtìjú àti ẹ̀gàn wọn kúrò. àìmọye ìgbà wọn ti pọ̀ ọmọ ọlọ́mọ ránṣẹ́, ìmí ò dà mí ò ní dáhùn, ṣùgbọ́n gbà Ọlọ́run dé nínú ayé tí wọ́n náà kọ́, àwọn náà padà bí ọmọ ọkùnrin. Èṣù tún dúró tì,
wá jẹ́ àsìkò tí bàbá rẹ̀ wò pé jẹ́ ká tiẹ̀ ṣeré lọ ká náà ṣe lọ ìlọ́wà tó lórí ń fọ́ wọn gbé dọ́dọ̀ ọ̀yà ó kú sẹ́yìn ẹsẹ̀ ìyá rẹ̀ lórúkọ Jésù iṣẹ́ tẹ́ fàárọ̀ àti ọ̀sán àti alẹ́ yín ṣe ọ̀tá ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ mo ní iṣẹ́ ètẹ́ fàárọ̀ ṣe ètẹ́ ń wò yẹn nígbà bá di ọjọ́ alẹ́ yín lórúkọ Jésù wọn kà yín wọn gẹ̀yìn ni ọ̀tá ò ní pa wọn mọ́ yín lọ́wọ́ lórúkọ Jésù kò ní rí bẹ́ẹ̀ torí kà ní èṣù ó máa ń rìn káàkiri tiẹ̀ ni ó dẹ̀ máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé ihun tí mo fẹ́ ṣe Ọlọ́run ṣé kí n ṣe torí pé mo fẹ́ yẹ àwọn ènìyàn yìí wò èṣù ọ̀tá èèyàn kò ní yẹ iṣẹ́ yín wò débi pé yóò lóun ọba jẹ́ ẹ jẹ́ ká gbàdúrà à ń lọ nínú àdúrà náà nìyẹn torí a fẹ́ ṣiṣẹ́ báìbù yìí ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára èṣù àti ẹ̀ṣẹ̀ àti ìkẹyìn ọmọ ìjọ baṣẹ́ mi jẹ́ Ọlọ́run mo mọ̀ ń bẹ̀ ọ́ èṣù àti ẹ̀ṣẹ̀ ìkà ènìyàn ọmọ ìjọ baṣẹ́ mi jẹ́ Ọlọ́run mo mọ̀ tí mọ́ ọ́ wọ́n mọ̀ jẹ́ ń gbèrè tí wọ́n mọ̀ jẹ́ wọ́n sọ́pọ́ Ọlọ́run mi dá wọ́n jẹ́ wọ́n fọwọ́ ìyàmú mi léjìká ìgbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù ìkà ènìyàn èṣù àti ẹ̀ṣẹ̀ mọ̀ jẹ́ baṣẹ́ mi jẹ́ gbogbo tí mo fàárọ̀ mi ṣe ní orúkọ Jésù ìkà ènìyàn èṣù ènìyàn mọ̀ jẹ́ bàjẹ́ lórúkọ Jésù iṣẹ́ yín ò ní bàjẹ́ ẹjá lọ tún sọ fún Ọlọ́run àdúrà yín mẹ́sàn-án la máa gbà ká tó ṣiṣẹ́ bíbélì wa ẹjá sáré sọ fún Ọlọ́run gbà mí ẹ̀mí èṣù tó máa ń rìn kiri mọ́jọ́ ráyè débi sàkání mi Ọlọ́run má jẹ́ kí èṣù mọ́jọ́ débi sàkání mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù ìkà àti èṣù ènìyàn mọ́jọ́ débi iṣẹ́ mi mọ́jọ́ wọn bá iṣẹ́ mi jẹ́ Ọlọ́run gbà mí bàbá gbà mí ọmọ gbà mí ẹ̀mí mọ́ gbà mí Ọlọ́run ṣàánú fún mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ìgbà kẹtẹjá lọ sọ fún Ọlọ́run má jẹ̀mú yá kọ́ mi láti máa ṣoore ẹ̀mí mọ́ kọ́ mi láti máa ṣe oore ọba àwọn ọba kọ́ mi láti máa ṣe oore Olúwa fún mi lókun àti agbára láti lè máa ṣoore Olúwa fóore ṣíṣe ó yá fi rọ̀ mí lọ́rùn Ọlọ́run fóore ṣíṣe fi rọ̀ mí lọ́rùn jẹ́ ilé máa ṣoore àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Olúwa o kọ́ mi láti máa ṣoore Olúwa fi rọ̀ mí lọ́rùn fi rọ̀ mí lọ́rùn fi rọ̀ mí lọ́rùn fi rọ̀ mí lọ́rùn lórúkọ Jésù Olúwa yóò fóore ṣíṣe yóò fi rọ̀ yín lọ́rùn ẹ̀ẹ́dẹ̀ ní ṣoore gba ibi bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan ẹja lọ sọ fún Ọlọ́run ọmọlọ́lá ẹja sọ fún Ọlọ́run Olúwa o rọ̀ mí ní ọ̀rọ̀ láti lè máa ná ó wù mí náà láti lè máa ṣoore ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ètí ìtó mi ni Olúwa fún mi ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀wọ́ lọ dá àwọn ènìyàn ńláńláńlá èyí tó jẹ́ pé ọ̀rọ̀ wọn pọ̀ Olúwa fi ọ̀rọ̀ rẹ̀ rọ̀ mí lọ́rùn ó yá fi ọ̀rọ̀ rẹ̀ rọ̀ mí lọ́rùn ó yá jẹ́mi náà máa bùnú owó fi ṣoore fáwọn ènìyàn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá fọ̀rọ̀ ńlá ó yá fi tún ayé mi ṣe kí n lè máa ṣoore Olúwa ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ ọmọ ràn mí lọ́wọ́ ẹ̀mí ràn mí lọ́wọ́ lórúkọ Jésù Olúwa yóò ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà karùn-ún á lọ sọ fún Ọlọ́run gbórí mi sókè iṣẹ́ tẹ́ ń ṣe tó jẹ́ pé kèétí ìgbèrú yẹn Ọlọ́run jí iṣẹ́ mi dìde yín tẹ́ ń ṣe yẹn gan-an lẹ́fẹ̀ẹ́ orí àdúrà yìí sọ ohun tí mò ń ṣe tí ń já sí ọpẹ́ fún mi yín tí mò ń ṣe èyí tí ń já sí ògo fún mi má jẹ́ ń gbèrè tìjú ń bẹ́ẹ̀ Ọlọ́run mi má jẹ́ ń gbèrè tìjú má jẹ́ kí wọ́n nàka olówó àná sí mi má jẹ́ wọ́n nàka ọlọ́rọ̀ àná sí mi Olúwa rọ̀ mí lọ́rùn Olúwa fi lé ayé gbígbé ó yá fi rọ̀ mí lọ́rùn àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá fọ̀rọ̀ níní ó yá fi rọ̀ mí lọ́rùn ó yá ràn mí lọ́wọ́ ṣàánú fún mi bàbá ṣàánú mi jẹ́ ń lè yìn ọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹfà lọ sọ fún Ọlọ́run gbogbo ojú àtọkàn tó wò mí ní orúkọ Jésù Olúwa yóò fi ọ̀rọ̀ rọ̀ yín lọ́rùn Olúwa yóò fún yín lówó èyí tó jẹ́ pé máa ń lè pọ́njú wọgbó tí lóṣì dànù lórúkọ Jésù Olúwa yóò rọ ọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run àdúrà kẹfà náà là ń lọ torí a fẹ́ ṣiṣẹ́ bíbélì yẹn wa lénìí Ọlọ́run má jẹ̀mú Olúwa polongo ògo mi jáde ògo ẹlòmíràn ó wà ní Sókótó òun wà lẹ́kọ̀ọ́ ẹ̀rí kó jìnnà síra wọn Ọlọ́run má jẹ̀mú ó yá jẹ́ ògo mi ó wá mi rí jọ́ tẹ̀mí lọ́wọ́ ìgbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ̀mú ògo mi ó yá sáré tètè máa bọ̀ ó yá tẹ̀mí lọ́wọ́ wá lórúkọ Jésù ògo yín yóò tẹ̀ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run àdúrà keje là ń lọ yìí
ẹ jẹ́ sáré lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ohun tí mo fi ń wù ọ́ mi ò mọ̀ èyí tó sì fi dá mi sí lọ́wọ́lọ́wọ́ tó fi dé wà ní ayé Olúwa má jẹ́ fìpọ́njú àti ìráre lólé ayé mi ọ̀rọ̀ dáa mọ́mí dáàdì mi ọ̀rọ̀ dáa púpọ̀ jù má jẹ́ fìpọ́njú àti ìráre lólé ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù má jẹ́ fìpọ́njú àti ìráre lólé ayé mi ó yá rọ̀ mí lọ́rọ̀ rẹ ṣàánú fún mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹjọ là ń lọ nínú rẹ̀ yìí ọba tó pọ̀ nípa àti agbára Olúwa lo ènìyàn fún mi ènìyàn ló ní ọ̀ràn síyàn láti ràn yàn lọ́wọ́ ó yá lo ènìyàn fún mi láti ràn mí lọ́wọ́ láti mú mi débi tí ń ti máa jàjẹyọ àti àjẹṣẹ́kù àjẹyọ àti àjẹṣẹ́kù ń bẹ Ọlọ́run lo ènìyàn fún mi láti jẹ́ pé kí n jàjẹyọ àti àjẹṣẹ́kù ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá lo ènìyàn fún mi láti ràn mí lọ́wọ́ ó yá gbàánú dìde aláàánú kan tó jẹ ẹgbẹgbẹ̀rún yẹn lọ ó yá ràn sínú ayé mi ràn sórí iṣẹ́ mi ràn sórí ìpè mi Ọlọ́run ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rèé ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára o Ọlọ́run o iṣẹ́ tí mo dáwọ́ lé tí ayé mọ̀ mí mọ̀ yìí Ọlọ́run o má jẹ́ ń dẹni àná ń bẹ̀ àwọn míì ti dẹni àná lórí tí wọ́n mọ̀ wọ́n Ọlọ́run tí mo ṣe tí gbogbo èèyàn mọ̀ mí mọ́ iṣẹ́ tí mo ṣe tí gbogbo èèyàn mọ̀ mí mọ́ má jẹ́ ń dẹni àná ń bẹ̀ Ọlọ́run gbà mí jẹ́ kí ògo ìràwọ̀ mi kó tàn Ọlọ́run gbogbo báyìí tọ́wọ́ yọ ni ó jẹ́ kí n yọ ní àárín àwọn ẹgbẹ́ mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run iṣẹ́ tí wọ́n mọ̀ yẹn lórúkọ Jésù ìràwọ̀ yín yóò tàn níbẹ̀ ògo yín yóò tàn kò sí ní ṣe dọ́bò bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú yá fàṣẹ dá wọn lóhùn bàbá bá mi fi àṣẹ dá wọn lóhùn lórí àwọn ìbéèrè àti àdúrà mẹ́sẹ̀ẹ̀sán yẹn ní orúkọ Jésù ó yá jẹ́ kí wọ́n rí ọwọ́ rẹ ọwọ́ agbára Ọlọ́run ó yá dàpọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá kó bẹ̀rẹ̀ sí wọnú iṣẹ́ yín kó bẹ̀rẹ̀ sí wọnú ayé yín ògo tí ẹnikẹ́ni èlò rí ń bẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ní orúkọ Jésù ó yá kó fi lé yín lọ́wọ́ ògo yín kó tà ìràwọ̀ yín kó bú jáde kó má ṣe dọ́bò mọ́ ògo yín lórúkọ Jésù yóò ga ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah o hallelujah Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ká tó ṣiṣẹ́ omi ẹ jẹ́ ká lọ nínú iṣẹ́ Bíbélì wa àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè á pè sórí nọ́mbà mi 080 98 09 30 81 080 98 09 30 81 ńlá pè sí lórí ìbéèrè yẹn ni tó bá ti mọ àwọn ìbéèrè wa àwọn bíbélì wa mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó gbọ́dọ̀ lọ lénìí o torí a ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ nípasẹ̀ ìwàásù yìí tí a bá wo àwọn fásitì tá a ti ń lò tí a bá lọ wo 1/2/2018 mo sọ ìtàn kan níbẹ̀ ṣùgbọ́n tí ẹnikẹ́ni bá wò ó tó bá mọ fásitì kan péré nínú tá a lò yẹn wọ́n láǹfààní àti jẹ bíbélì kan ní ọ̀sán yìí ní 1/2/2018 tí a bá rí ẹni tó mọ fásitì kan nínú rẹ̀ kí wọ́n pè á sọ ọ̀rọ̀ kan níbẹ̀ fásitì tá a lò ó tó 2-3 níbẹ̀ ṣùgbọ́n tá a bá tiẹ̀ ti mọ ìkan a ní oore ọ̀fẹ́ àti ìṣekíni àti jẹ bíbélì kan kí a pè wọlé ní wákàtí yìí bíbélì wa ti wà níbí àwọn ẹnìkan ló fún wa ní bíbélì náà ìkíní kejì àti ìkẹta rèé lórúkọ Jésù àwọn ní gba èrè tìjú yẹ ti ní bíbélì wa mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí pé bíbélì ńlá ni kì í ṣe bíbélì tó yẹ pé wọ́n kà kí ọ̀nà pocket kò tẹ́ tó lè gbélé lọ́tí òní mọ̀ pé òun ẹni gbogbo èèyàn bá rí gan wọ́n mọ̀ pé òun lọ sí chọ́ọ̀chì ni nítorí pé kíni bíbélì rẹ̀ ó wà nínú báàgì kọjá téèyàn fi sínú àpò ṣòkòtò tàbí àpò àyà fún ẹnikẹ́ni mo ó ti rí lọ́wọ́ wa pé wọ́n ń lọ chọ́ọ̀chì ni kódà bàbá gbé báàgì fún ènìyàn gan tó bá gbà wọ́n lágbájá chọ́ọ̀chì wọn ti ń bọ̀ lórúkọ Jésù àní gbèrè tìjú àwọn ìbéèrè wa ti àkọ́kọ́ nìyẹn tí a bá rẹni tó mọ̀ kí wọ́n wọlé sí nọ́mbà mi 080 98 09 30 81 kí wọ́n pè láti jẹ bíbélì ká mọ̀ retí fún ìpè yẹn ẹ jẹ́ ká sáré ṣiṣẹ́ omi wa à ń retí fún ìpè first ìbéèrè wa nìyẹn ká tó lọ sí ẹ̀kejì àbí ẹ̀kẹta ṣùgbọ́n ti àkọ́kọ́ nìyẹn tí a bá rí ẹni tó mọ̀ kí wọ́n pè wá
a ṣe ọ̀rọ̀ Ọlọ́run ohun Ọlọ́run ní 1/2/2018 ní la sọ ọ̀rọ̀ yìí. Tí a bá rẹ̀ tó mọ fásitì kan nínú àwọn fásitì tá a lò, kódà bọ́jẹ̀ tí à ń wí sùn ni, bọ́jẹ̀ tí à ń kà tí mo ní ká máa kà sùn yìí ni, kò ní dàbí pé bóyá a kàn tí ẹ̀ ń wo ohun Olúwa yìí. Ẹ jẹ́ ká máa ṣàṣàrò ẹ̀ nínú ọkàn wa. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ẹ jẹ́ ká máa wò ó. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì fún ohun Olúwa ti ọ̀sán yìí ní mo sọ ọ̀rọ̀ obìnrin, mo sọ ọ̀rọ̀ Èlíṣà tí í ṣe wòlíì. Mo lo 2 King kan, ṣùgbọ́n mi mọ̀ fásitì rẹ̀ bóyá tá a bá lè sọ fún wa. Mo sọ ọ̀rọ̀ Èlíṣà, wòlíì Èlíṣà. Mo lo fásitì kan, ṣùgbọ́n 2 King ni nǹkan mọ́ fásitì ẹ̀. Tí a bá yẹn tó kàn lè sọ fásitì ẹ̀, a lo àwọn fásitì bíi oríṣi bíi 3 níbẹ̀. Tí a bá rẹ̀ tí ó mọ̀ kí wọ́n pè wá, kí wọ́n jẹ bíbélì yẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, on the 8/3 a sọ ọ̀rọ̀ Èlíṣà bákan náà àti Ámánì àti Mọ́dékáì. A tún sọ fásitì ńbẹ̀ náà. Ètí a bá mọ̀ kí ẹ pè wá. Mo fẹ́ ká sọ fásitì kan nínú àwọn ọ̀rọ̀ yìí. On the 8/3/2018 a sọ̀rọ̀ pa Mọ́dékáì àti Ámánì. Tí a bá rí ẹni tó mọ ìbéèrè kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ó lóore ọ̀fẹ́ àti jẹ bíbélì wa. Ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ omi wa. Ẹ jẹ́ ká gbé omi wa síta. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára gíga Jésù, agbára ńlá Jésù. Ọlọ́run májẹ̀mú ó yá wọ inú omi lọ. Ọba àwọn ọba Olúwa àwọn ó yá wọ inú omi lọ. Ẹ̀mí ọba tó pọ̀ nípa ó yá so omi di agbára. Ìṣẹ́gun ló yá jẹ́ kó wọ inú omi yìí. Gbogbo ohun tí wọ́n bá dojú omi kọ ní orúkọ Ọba, Ọmọ àti Ẹ̀mí ní orúkọ Jésù, ogun náà kó sì máa gbá wọlẹ̀. Ọlọ́run májẹ̀mú kó má ṣe gbúrò ogun náà mọ́. Gbogbo ọkàn tó bá ti mu omi fún iṣẹ́ ni, fún ọ̀nà ní orúkọ Jésù, ó yá ìṣẹ̀lẹ̀ rẹ̀ kó máa ṣẹlẹ̀ nínú ayé wọn. Ògo wọn kó tàn, ìràwọ̀ wọn kó bú jáde. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìgbà àkọ́kọ́ nìyẹn. À ń retí fún àwọn tó fẹ́ pè wá lórí àwọn ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta. Ìbéèrè àkọ́kọ́ tí mo kọ́kọ́ béèrè ni pé ní inú ọjọ́ kìíní oṣù kejì, ohun Olúwa tí ó jáde sí wa níjọ́ náà ní 2018, a lo fásitì ń bẹ̀. Bóyá tá a lè wísùn ni tàbí àwọn fásitì tá a lò, tí a bá ti mọ ẹyọ kan níbẹ̀, a ti jẹ bíbélì wa náà nìyẹn. Mo sọ̀rọ̀ Ámánì àti Mọ́dékáì. A sì sọ̀rọ̀ nípa wòlíì Èlíṣà. N tó ṣe fún opó nì níbi tó pó ẹyọ. Ẹ jẹ́ ká wò ó. Ẹ jẹ́ ká sọ fásitì kan lórúkọ Jésù. A ti jẹ bíbélì yẹn náà nìyẹn. Ẹ jẹ́ ká tún lọ gbàdúrà ní orí omi yẹn ní ìgbà kejì. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ọba tó ní wákàtí omi yìí, ó yá sọ omi di agbára. Gbogbo ogun àìsàn tí ò ní orúkọ nínú àgọ́ ara yín yẹn, lórúkọ Jésù ó yá kó di ìfibú. Ìwọ omi yìí gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mo fẹ́ kó di agbára, kó di ìṣẹ́gun ńlá. Tó bá ti ń mu omi yìí, gbogbo ohun tó yẹ wọ́n ya ayé wọn, tàbí wọ́n fi wọ́n ṣọ́ọ̀bù wọn ni, gbogbo ohun tó yẹ wọ́n yẹ ògo ṣọ́ọ̀bù wọn ní orúkọ Jésù ó yá jẹ́ kó máa ṣẹlẹ̀. Ògo yín yóò tàn. Olè àròlẹ̀ mi ò ní jà yín. Wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín. Gbogbo àìsàn tí ò lórúkọ yẹn ní orúkọ Jésù, tẹ́ ẹ bá ti ń mu omi yìí ní orúkọ Jésù, àìsàn náà kó di àwátì. Ọlọ́run májẹ̀mú yá kó wọnú omi lọ, kó sọ di agbára. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ já lọ tún sọ fún Ọlọ́run ní ìgbà kẹta. Ọlọ́run májẹ̀mú, ọba májẹ̀mú ayọ̀, ìwọ ló sọ omi di ohun tí ò ní ọ̀tá. Tá a bá rí agbára kágbára tó ń pèrè ní ọ̀tá àjòjì nínú àgọ́ ara mi, Ọlọ́run májẹ̀mú yá jẹ́ kó pòórá. Jẹ́ kó pòórá. Ẹ mọ̀ pé májẹ̀mú àjòjì ni àìsàn jẹ́ nínú àgọ́ ara. Májẹ̀mú àjòjì ní òkúta jẹ́ níbi iṣẹ́. Májẹ̀mú àjòjì ní àìsàn tí ò lórúkọ jẹ́ nínú àgọ́ ara. Májẹ̀mú àjòjì a wá sọ fún Ọlọ́run ní ìgbà kẹta. Tá a bá rí májẹ̀mú àjòjì, èyí tó ń bá ayé mi fẹ́ra, èyí tó ń bá iṣẹ́ mi fẹ́ra, èyí tó ń bá ayé àwọn ọmọ mi fẹ́ra,
èyí tó ń bá ibùjókòó mi fínra, èyí tó ń bá ibiṣẹ́ mi yẹn fínra ní wákàtí ọ̀wọ̀ yìí, gbogbo májẹ̀mú ibi yẹn ó yá kó di àwátì. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún àwọn ìbéèrè wa lẹ́ẹ̀kan sí i, a rí i pé a sọ ohun Olúwa tó jáde ní on the 1/2/2018. A sọ ọ̀rọ̀ Dáfídì àti Jésè níbẹ̀, ṣùgbọ́n mo lo fásìsì kan tí a rí pé mo tó ti ń mú wa lọ pé ká lè tè rí. Mo sọ̀rọ̀ Dáfídì àti Jésè ọmọ rẹ̀ ni mo sọ níbẹ̀ ṣùgbọ́n fásìsì kan péré la ó pè láwù sọ pé ti fásìsì bóyá ètà lò lálẹ́ ni àbí ètà fi sọ̀rọ̀ Ọlọ́run yẹn gangan. Dáfídì àti Jésè ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká sáré wò ká dáhùn fún ìbéèrè yìí kíákíá ká lè gba Bíbélì wa. Dáfídì àti Jésè ni la sọ̀rọ̀, àwa lọ àwọn fásìsì àìmọye fásìsì, bóyá ètà wísùn ni, bóyá ètà sọ pé ká lọ kà ni. Ẹ jẹ́ ká sáré dáhùn fún ìyẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa Èlíṣà ni la sọ̀rọ̀. A lo second king náà, second king la lò níbẹ̀. Tí a bá ti wò ó tí a bá wò ó, ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká sáré wò ó, àti àwọn gbogbo náà là ń bá ohun Olúwa yìí lọ. Bíbélì yẹn pọ̀ níbi tí wọ́n kó sí, wọ́n ní tí a bá ti tún jẹ ilé ká tún wá ṣe kíni, ká tún wá gbà míì. Lórúkọ Jésù àwọn onígbèrè tìjú. À ń wò pé Bíbélì ní pé èló ni wọ́n ń tẹ̀ mọ́jà sọ bẹ́ẹ̀ torí ìwé ayérayé ni ìwé ayérayé ni. Lórúkọ Jésù àwọn onígbà èrè tìjú. Ṣé a ti rí Bíbélì wa èyí tá a fẹ́ jẹ nìyẹn, 3 bẹ́ẹ̀ ni wọ́n kó fún wa. Lórúkọ Jésù ẹ jẹ́ á pè. Tá a bá dáhùn lórí ìkan nínú àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ti jẹ́ kan nìyẹn. Bẹ́ẹ̀ ni lárí àwọn ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta tí ẹnìkan bá ti dáhùn ìkan nínú rẹ̀, ó ti Bíbélì kan náà nìyẹn. Ọ̀rọ̀ Hámánì àti Mọ́dékáì asọ́ ní on the 8/3/2018 8/3/2018. Tí a bá kàn tiẹ̀ lè sọ àwọn fásìsì kan tí a lò níbẹ̀, bóyá tí wọ́n wí, bóyá tí a ní kàtà bá fẹ́ sùn ni. Ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ẹnìkan bá ti dáhùn kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí, ó ti jẹ́ Bíbélì wa náà nìyẹn. Lórúkọ Jésù àwọn onígbà èrè tìjú. Mò ń retí ìpè ní o. Ẹ jẹ́ ká pè wọlé. Mò ń retí ìpè wa. Nọ́mbà mi ò yàtọ̀ 08098093081 08098093081. Tó bá jẹ́ òkè òkun la gbọ́dọ̀ fi àwọn plọ́ọ̀sì síwájú ẹ̀. Lórúkọ Jésù àwọn onígbà èrè tìjú. Ẹ jẹ́ ká máa bá ohun Olúwa yìí, ẹ jẹ́ ká máa bá rìn bí bó ṣe ń lọ, nítorí pé kí ni ohun Olúwa sí èmi àti yín ní orúkọ Jésù àní máa gbọ́ lágbọ̀sọnù. Ẹ jẹ́ ká máa bá a lọ, ká sì máa ṣe kí ni, ká máa ní àkọsílẹ̀ rẹ̀. Tí a bá rí ẹni tó ti rí ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìbéèrè mi yẹn, ó ti jẹ̀kan nínú Bíbélì náà nìyẹn. Àkọ́kọ́ a sọ̀rọ̀ Jésè àti Dáfídì, ṣùgbọ́n fásìsì kan nínú gbogbo ń tà lò níjọ́ náà tí a bá rí a sọ̀rọ̀ pa Èlíṣà náà ní ẹlẹ́ẹ̀kejì. A sọ̀rọ̀ Èlíṣà ní ẹlẹ́ẹ̀kejì níbi tí mo sọ ní ọ̀sẹ̀ tó lọ ní o. Ẹni wọ́n fẹ́ fọmọ ẹ̀ dí gbèsè, ẹni tí wọ́n fẹ́ fi ọmọ rẹ̀ dí gbèsè, ṣùgbọ́n tí wòlíì Èlíṣà ṣe kíni tó gbà á kúrò nínú gbèsè. Sẹ́ni pé mo tó ti ń já wá sí, sẹ́ni pé mo tó ti ń jẹ́ ká mọ bí ta lè sáré fi sọ. Sẹ́ni pé mo tó ti ń ṣàṣírí ẹ̀ fún wa, mo tó ti ń ṣàṣírí ìdánwò fún wa. Opó tí wọ́n fẹ́ fi ọmọ rẹ̀ dí gbèsè, tó fẹ́ kó ọmọ rẹ̀ lọ dí gbèsè, ọ̀sẹ̀ tó kọjá ni mo lò ó. Ṣùgbọ́n tí wòlíì Èlíṣà ṣe kíni, ẹ má jẹ́ ṣàṣírí tán, ẹ má jẹ́ kí n sọ àṣírí tán. Tí wòlíì Èlíṣà sáré ṣe kíni, tó sáré ṣiṣẹ́ mírèkù. Bá a bá mọ fásìsì kan nínú àwọn ohun tá a lò níbẹ̀. Ìkẹta ọ̀rọ̀ Hámánì àti Mọ́dékáì, òun ni ìkẹta. Ẹ jáwọ́ ẹ kàn sọ fásìsì tí mo lò níjọ́ náà. Fásìsì wo ni mo lò níjọ́ Hámánì àti Mọ́dékáì? Ẹ tó bá ti sọ ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ó ti jẹ Bíbélì, ó lè rán yàn wá gbà á. Bọ́ bá sì sọ bíi tí tó jẹ́ pé bí ò bá jìnnà jù láti jẹ́ pé kí wọ́n fún
kì í ṣe pé èèyàn máa sọ pé kí ni ṣe bíbélì náà wọ́n ń jẹ ẹ má jà sọ bẹ́ẹ̀ ṣé ẹ rí bó ṣe rí ó ṣe iyebíye òun náà ni owó òun ni ọlá òun ni ilé kíkọ́ òun ni ọrọ̀ ṣé ẹ rí pé tí wọn ò lórí ni ṣé ẹ rí pé tuntun ni ẹ má jà wò pé ṣé bíbélì náà ní wàá jẹ ní màá dáhùn a fi ń ṣe àtúnwò wípé bá a ṣe jọ ń bá a lọ ǹjẹ́ ẹ̀mí wa ń bá a lọ pẹ̀lú ohun Olúwa yẹn bá a ṣe wò ọjọ́ mẹ́jọ mẹ́jọ ǹjẹ́ à ń ṣe àtúntù rẹ̀ lọ́kàn wa ǹjẹ́ àmọ́ gbàgbé ǹjẹ́ àmọ́ gbàgbé ǹjẹ́ àwọn tí wọ́n bá wa sọ nípa rẹ̀ ǹjẹ́ ó wà lọ́kàn wa ǹjẹ́ àmọ́ rántí ohun tá a fi ní ká máa ṣe ìdánwò lórí rẹ̀ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan nìyẹn ká sì máa jẹ bíbélì wa rèé lórúkọ Jésù àní gba èrè tìjú ṣẹ́tìrí lórúkọ Jésù ẹ jẹ́ ká pè tí a bá dẹ̀ pè ní ọ̀sẹ̀ yìí á jẹ́ pé ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ nìyẹn ṣé ká ṣe bẹ́ẹ̀ ká lè máa bá ètò wa lọ ẹjẹ́ tó sáré sọ fún Ọlọ́run bóyá ká sì mọ retí ìpè ẹjẹ́ lọ sọ fún Ọlọ́run májẹ̀mú ó yá tún ayé mi ṣe Ọlọ́run tún ayé mi ṣe Ọlọ́run tún ayé ìránṣẹ́bìnrin yẹn ṣe ni nítorí pé kí ni wọn ò ní fọkọ àgàn pè mọ́ wọn ò fọkọ ọmọ wọn ò fi pè é Ọlọ́run tún ayé tèmi náà ṣe ojú kan ló ń wò mí ìwọ náà ń retí pé kí ọlẹ ayọ̀ kó sọ nínú rẹ òun retí pé kí ìyàwó rẹ náà kó dọlọ́mọ lórúkọ Jésù ọlẹ ayọ̀ bó ṣe sọ nínú ìránṣẹ́ yẹn yóò sọ nínú tiẹ̀ náà tí a bá gbọ́ ìròyìn kan tí wọ́n rò ní ìjẹta bí lánàá ni ìyá tó jẹ́ pé ó ti wọ 60-something years ó tún padà bímọ kò sí tọ́lọ́run ò lè ṣe yóò dá ẹ̀yin náà lóhùn mo ní yóò dá yín lóhùn ìwọ tó ń wò mí yẹn mọ́mì tó ń wò mí tẹ́ rò pé ó ti tán yẹn kò tán Ọlọ́run mọ̀ pé òun máa ń mú rírí jáde nínú àìrí ni bẹ́ẹ̀ ni àwọn aláìyìnbó wọ́n lè sọ pé èèyàn ti wọ monopause pé kéèyàn kò lè bímọ mọ́ ṣùgbọ́n Ọlọ́run tó lè sọ pé kó dúró náà ló tún lè jí dìde èèyàn lè má tiẹ̀ ṣe nǹkan obìnrin tí ó fi ṣàbíamọ tí ó fi lóyún bẹ́ẹ̀ ni Ọlọ́run ń bẹ láàyè ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run àwọn ìránṣẹ́ náà ti dopó wọ́n ti ṣe kíni wọ́n ti dopó pátápátá wọ́n sì ti di arúgbó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlẹ̀ ayọ̀ dáhùn nínú ayé wọn nítorí pé kíni wọ́n padà di ọlọ́mọ ìlérí ayọ̀ ṣẹ nínú ayé wọn ẹ jẹ́ sọ fọ́lọ́run Olúwa mú ìlérí ayọ̀ ṣẹ nínú ayé tèmi náà ohun tí Ọlọ́run pé kò lè ṣe yẹn Ọlọ́run dá mi lóhùn ohun tí Ọlọ́run pé ó ti tán yẹn Ọlọ́run dá mi lóhùn ohun tí Ọlọ́run pé ó ti kú ó ti gbẹ kò sí tó lè ṣèyanu lórúkọ rẹ ó yá dá mi lóhùn ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára gíga Jésù agbára ńlá Jésù Ọlọ́run májẹ̀mú ó tọrọ pé ó ti gbẹ ó tọrọ pé ó ti kú yẹn nínú ayé mi ó yá sọjí bàbá sọjí ọmọ sọjí ẹ̀mọ́ sọjí kò sí tó kú tọ́lọ́run ò lè jí dìde ohun tó sọ egungun gbígbẹ tó sọ dàlà yọkàn tó mì mí sísí kílẹ̀ lórí pé kò lè ṣe lórúkọ Jésù gbogbo ń tẹ́ ẹrù pé ó ti dòkú yẹn Ọlọ́run alààyè mo ní yóò sọjí nínú ayé yín ọba àwọn ọba mo ní yóò sọjí nínú iṣẹ́ yín tẹ̀rù pé ó sùn tó ń tò gbé yẹn Ọlọ́run májẹ̀mú ní yóò sọjí níbẹ̀ rí ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ jẹ́ ká máa ṣoore ẹ jẹ́ ká sì máa ṣàánú nínú oore àti àánú làwọn ìránṣẹ́ yìí wọ́n dọlọ́mọ láyé ẹ jẹ́ ká máa ṣe oore àti àánú lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ní tí àwọn èèyàn ń fi ojú ẹ̀gàn rẹ̀ wò yẹn ẹ padà di ológo lórí ẹ̀ ni mo lẹ́ padà di ológo lórí rẹ̀ ni ṣé lórí ìwé onílùú tiẹ̀ púpọ̀ tí lọ ẹ́mbásì wọ́n sàǹbà pálí ẹ̀jẹ̀ ni irọ́ ni ẹ̀gàn ni yóò padà dògo ni ẹmọ̀jà rò pé bóyá nígbà mo ti ń ṣoore fún lágbájá ibi ló fi ń sú mi ìní ṣoore mọ́ rárá ọmọ rẹ̀ tó ṣètò Ọlọ́run fi lóun dé sínú ayé ẹ̀ lórúkọ Jésù mọ́ Ọlọ́run á dé sínú ayé yín ọba àwọn ọba mo ní yóò dé sórí iṣẹ́ yín Olúwa àwọn olúwa mo ní yóò dé sórí ayé yín lórúkọ Jésù bọ́lọ́run bá ti dénú ayé yín dé ìtakú ni ẹ lè lọ́lọ́run ó kú ọ̀kan òsí lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ẹ jẹ́ ká máa ṣoore ẹ jẹ́ ká máa ṣàánú nípa oore àti àánú tí àwọn ìránṣẹ́ yẹn ń ṣe ni wọ́n fi dọ́lọ́mọ a ò rí gbogbo ojú ọkàn tó ń wò mí lórúkọ Jésù Ọlọ́run á dé sínú ayé yín gbogbo tó ẹrù pó ti gbẹ ó ti dòkú yẹn ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ni yóò sọjí ọba àwọn ọba mo ní yóò sọjí Ọlọ́run àwọn Ọlọ́run mo ní yóò sọjí ayé yín ò ní dòkú débi pé iṣẹ́ yín gan ó dòkú ìrìn àjò ayé yín ò ní dòkú gbogbo tẹrù pó ti gbẹ tẹrù pé kò lórúkọ Jésù yóò dàlàyé ọkàn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ gbàdúrà ní ìgbà mẹ́ta ìgbà kẹta rèé ẹ jẹ́ sọ fún Ọlọ́run rán aláàánú kan sí mi tó jẹ́ gbẹgbẹ̀rún èèyàn lọ
tọ́lọ́run bá ti rán láàánú ọlọ́run ó rán láàánú sí yín ni ọmọlọ́lá ọlọ́run alààyè mo ní yóò rán láàánú sí yín ẹ rojú rere àti ọwọ́ ọlọ́run rán láàánú sí mi ọba àwọn ọba rán láàánú sí mi aláàánú kan tó gbé ẹgbẹgbẹ̀rún lè tí ò ní ṣèdègún oore tó bá ṣe fún mi ó yára sínú ayé mi ní wákàtí wọ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Olúwa rán láàánú kan sí mi èyí tó jẹ ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ lórúkọ Jésù ọmọlọ́lá Olúwa yóò rán láàánú sí yín ẹ rí ògo àti ọwọ́ ọlọ́run nínú ayé yín lórúkọ Jésù ògo àti ọwọ́ ọlọ́run tó bá sì wọnú ayé yín ẹ lè nílé kúrò kò sí mo ní lórúkọ ọlọ́run alààyè ògo yín ní orúkọ Jésù mo ní kò ní di àpínlẹ̀ fún ẹnikẹ́ni ẹ̀gàn tí wọ́n ń wò mọ́ yín yẹn yóò padà di ògo ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àwọn ìbéèrè wa mo sọ̀rọ̀ nípa Dáfídì àti Jésè ọmọ rẹ̀ bíbélì wa wà níbí bíbélì wa rèé ṣé a ti rí wọ́n ti kó fún mi mo sọ fún wa pé ó ti wà níbí ṣé a ti rí tuntun ní bíbélì wa nìyẹn mo sọ̀rọ̀ nípa Jésè àti Dáfídì àwọn fásitì kan nínú mẹ́tẹ̀ẹ̀ta tí a bá lè sọ tàbí lórí ọmọ opó èyí tí àwọn onígbèsè fẹ́ kó àwọn rẹ̀ méjèèjì mo sì sọ ní last week tí àwọn onígbèsè fẹ́ kó ọmọ rẹ̀ lọ láti lọ dígbèsè mo lo fásitì bẹ́ẹ̀ ẹ yọ fásitì kan fún mi níbẹ̀ tí a bá ti ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta a ti jẹ bíbélì náà nìyẹn ọ̀rọ̀ Ámánì àti Mọ́dékáì mo lo fásitì kan bóyá tá a wí sùn ní o bóyá tí mo ní tá a bá ti fẹ́ sùn ká máa kà ní ọ̀kan nínú àwọn fásitì méjèèjì bóyá tá a wí nínú ẹsẹ̀ bíbélì tá a lò ní tàbí èyí tí mo ní tá a bá fẹ́ sùn ẹ jẹ́ ká máa lò ó sùn tá a bá ti wí kan nínú mẹ́tẹ̀ẹ̀ta àwọn fásitì tó bá ti bára wọn mu a jẹ bíbélì nìyẹn mo ní kẹ́ ẹ pè mí sórí nọ́mbà mi 08098093081 ẹ jẹ́ ká pè sórí rẹ̀ èyí tó bá ti mọ̀ ẹni tó bá ti mọ̀ nínú àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta wa yìí lórúkọ Jésù ó ti jẹ bíbélì wa náà nìyẹn ó sì pọ̀ lọ́wọ́ wọn ni wọ́n mọ̀ fún wa ẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ ká sáré kásítọ̀ wa tí àwọn fóònù wa ẹ jẹ́ sáré wò ó bóyá lórí ọ̀rọ̀ Dáfídì àti Jésè la fẹ́ sọ ni fásitì wo la lò bóyá ìta ni a máa kà sùn ni àbí lórí ọ̀rọ̀ opó èyí tí wọ́n fẹ́ fọmọ rẹ̀ lọ dígbèsè tí Èlíṣà tó ṣàánú fún ni àbí lórí ọ̀rọ̀ Ámánì àti Mọ́dékáì fásitì wo mo lò ń bẹ̀ ẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ ká pè ká jẹ bíbélì lórúkọ Jésù àwọn onígbèrè tìjú ní lórúkọ Jésù àwọn onígbèrè tìjú Ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá iṣẹ́ wa kò dẹ̀ ní dìṣẹ́ lórúkọ Ọlọ́run alààyè ẹ jẹ́ ká máa tún fi yẹn ṣe wákàtí àdúrà náà lọ torí àwọn táìmù wa náà ti ń lọ díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká sáré lọ tún sọ fún Ọlọ́run Olúwa ọ̀sẹ̀ tí mo wà ó yá jọ́jọ́ ọ̀sẹ̀ ìyanu fún mi jọ́jọ́ ọ̀sẹ̀ ìyanu fún mi tọ́lọ́run bá ti yọ̀ ọ́ lánàá ó ti yọ̀ ọ́ lẹ́nu nìyẹn ẹ̀mí ọba tó pọ̀ ní pàtẹ́pọ̀ ọ̀sẹ̀ ìjọ́jọ́ ọ̀sẹ̀ ìyanu ohun tó yẹ mí ayé mi ó yá ṣe fún mi Olúwa jẹ́jẹ́ yọ àti àjẹṣẹ́kù nínú ọ̀sẹ̀ yẹn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Olúwa jọ́sẹ̀ ìyanu fún mi Ọlọ́run jọ́sẹ̀ ìyanu fún mi jẹ́jẹ́ àti àjẹṣẹ́kù ó yá ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́ yẹ lè yàn títí Jésù Olúwa àmín lórúkọ Jésù ẹ̀ẹ́dá tún sọ fọ́lọ́run ẹ̀jẹ̀ agbára àdúrà náà lágbà wọ́n ládùúrà nígbà agbára kìí gbẹ́jà sọ fọ́lọ́run ẹ̀mọ́ ọba tó pọ̀ nípa àti agbára Olúwa rán láàánú sí mi nílé ìyá mi láàánú mi bá wà ní láàrin àwọn aláwọ̀ funfun láàánú mi bá wà ní láàrin àwọn aláwọ̀ dúdú láàánú mi bá wà ní ó yá lọ fàwòrán mi hàn ó yá jẹ́ kí ọ̀rọ̀ mi kó máa jẹ́ máa dàbí Jésù nígbàyà rẹ̀ ó yóò rè mí tí bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ó lè ṣe fún mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára gíga Jésù níbo lolóore aláàánú mi wà ṣáà ní aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun ni níbo ló wà Ọlọ́run tí ó lè ṣe oore ọwọ́ ẹ̀ fún mi àánú mi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó lè ṣe fún mi ó yá gbà fún mi bàbá gbà ọmọ gbà ẹ̀mọ́ gbà gbóore ọwọ́ rẹ̀ tó fẹ́ ṣe fún mi ó yá gbà lé mi lọ́wọ́ tí ó fi lé mi lọ́wọ́ ó yá ràn mí lọ́wọ́ Jésù Olúwa wa àmín lórúkọ Jésù ẹ jẹ́ á tún sọ fún Ọlọ́run àdúrà kan tó kù rèé ẹ jẹ́ sẹ́yìn lọ sọ fún Ọlọ́run má jẹ̀mú má jẹ́ ràrìn sọnù bàbá má jẹ́ ràrìn sọnù Ọlọ́run gbà mí o má jẹ́ ràrìn sọnù má jẹ́ rógun àṣìta àbọ̀n gbogbo bí ikú bàbá má jẹ́ ká ẹsẹ̀ mi kó tì mí lọ síbẹ̀ orí mi ò ṣàánú fún mi o má tì mí lọ síbi ikú òjijì ó ti pa mí gbogbo kú ti di sàárà káàkiri yìí Ọlọ́run má jẹ́ pàdé ikú òjijì
méje kó òjijì ó pàdé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ńlá Jésù Ọlọ́run májẹ̀mú gbogbo kú òjijì tí ń rìn kiri Ọlọ́run gbà mí bàbá gbà mí má jẹ́ rógun àṣetà àbọ̀n má jẹ́ rógun àṣetà àbọ̀n má jẹ́ jẹ́ ni wọ́n wá má jẹ́ wọ́n ṣì mí mú Ọlọ́run májẹ̀mú ó yá gbà mí bàbá gbà mí ẹ má gbà mí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù orúkọ mi ni Eriabanise JP ètò wá láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun tèmi ilẹ̀ àánú tẹlifóònù nọ́mbà mi ni 08098093081 àwọn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ wa yẹn mo rí ọwọ́ yín ọmọlọ́lá lórúkọ Jésù ohun tó yẹ ayé yín Olúwa yóò ṣe fún yín mo ní mo sọ̀rọ̀ nípa Jésè àti Dáfídì fásitì wo ni mo lò bóyá tí àmọ́ kà sùn ni àti fásitì wo ni mo lò níjọ́ náà tàbí nípa opó èyí tí wọ́n fẹ́ fi ọmọ rẹ̀ lọ dí gbèsè ẹ̀yọ́ ṣùgbọ́n tí Èlíṣà tó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu débi pé ó san gbogbo gbèsè nìtàn owó tún ṣẹ́kù ogun gbèsè ń sì tán nínú ayé rẹ̀ àbí ọ̀rọ̀ Ámánì àti Mọ́dékáì bóyá nípa ètò àwọn tí fásitì mo lò ń bẹ̀ tàbí èyí tí mo ní kàkàkà bá fẹ́ sùn fún ìṣẹ́gun bóyá ni kò sí kan tá a sọ nínú rẹ̀ lórúkọ Jésù àti jẹ bíbélì náà nìyẹn bíbélì yẹn yóò ṣe tẹ̀ wá lọ́wọ́ ẹ jẹ́ ká pè sórí nọ́mbà mi ètò tí tá a bá dẹ̀ jẹ́ lọ́sẹ̀ àtúnkóbọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká pè sórí nọ́mbà mi 08098093081 093081 ẹ jẹ́ ká pè sí orí nọ́mbà yẹn. ẹ jẹ́ ká pè sórí nọ́mbà yẹn ẹ jẹ́ ká pè sórí nọ́mbà yẹn ẹ jẹ́ ká pè ní ẹnìkan ló tẹ̀sí mẹ́sẹ̀gì sí wa ṣùgbọ́n ẹ jẹ́ ká pè wọlé lórúkọ Jésù a ò ní gbèrè tìjú kó mọ́ dàbí pàṣíà ẹnìkan tẹ̀sí mẹ́sẹ̀gì bó tiẹ̀ jẹ́ pé ó gbà á ò ní lè sọ nítorí pé kí ni a fẹ́ kí wọ́n pè kí gbogbo ayé gbọ́ kí wọ́n sì rí pé a gbé bíbélì wọn fún wọn wípé tó lágbájá ní wàá bá mi gbà ó wọ́n lè sọ gbogbo fóònù náà a lè fetí wa gbọ́ gbogbo wọ́n lè gbọ́ kárí gbogbo àwa tá à ń tẹ̀lé ohun Olúwa lórúkọ Jésù a ò ní gbèrè tìjú bóyá lórí Jésè àti Dáfídì ni ẹ jẹ́ ká wò ó bóyá lórí opó ni tí Èlíṣà ṣiṣẹ́ àmì àti ìyanu nínú ilé rẹ̀ tó san gbogbo gbèsè nì tó ṣe kíni tó tún tí owó tún ṣẹ́kù àbí lórí ọ̀rọ̀ Mọ́dékáì àti Ámánì ni ọmọlọ́lá mo rí ọwọ́ yín lórúkọ Jésù Olúwa yóò ṣe tí ń láṣẹ pé ẹ ò ní gbèrè tìjú torí pé mò ń wò pé ọmọlọ́lá yìí àwọn ti ìbílẹ̀ rédíò gangan ni lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ẹ ní dẹni tanù ohun tó dẹ̀ yẹ yín ayé yín Ọlọ́run májẹ̀mú ni yóò ṣe fún yín ẹ yo bí ẹ ṣe ń tẹ láìkì ẹ bẹ́ẹ̀ ni mò ń rí ọwọ́ yín bí ẹ ṣe ń tẹ ìfẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni mò ń rí lórúkọ Jésù Olúwa Ọlọ́run alààyè mú ni yóò nífẹ̀ẹ́ tẹ̀yìn náà yóò sì ṣe tí ń láṣẹ pé ẹ jẹ́ ká pè wọlé ẹni tó send message nsìn a lè lò yẹn bí kò ṣe pé ká pè wọlé tí a bá mọ̀ ẹ jẹ́ ká pè wọlé ọ̀rọ̀ Ámánì àti Mọ́dékáì bóyá ni a lè sọ tá a lè sọ fásitì ń bẹ tá a lè sọ fásitì ń bẹ bóyá lórí ọ̀rọ̀ Jésè àti Dáfídì ni bóyá lórí ọ̀rọ̀ opó èyí tí wọ́n lọ gbé ọmọ rẹ̀ tán fẹ́ fọmọ ẹ̀ lọ dígbèsè àwọn ọmọ ẹ̀ méjèèjì bóyá ni a fẹ́ sọ bóyá lórí ọ̀rọ̀ Mọ́dékáì àti Ámánì ni a kàn sọ pé lórí ọ̀rọ̀ lágbájá a lo fásitì báyìí bóyá ní àwísùn ni bóyá ní tá à ń wí ká tó sùn ni èyí tí mo ní ká máa sọ ní ká tó sùn bóyá la fẹ́ sọ so ọ̀rọ̀ ìta fẹ́ lò fún oorun ní ọ̀sẹ̀ yìí ọ̀rọ̀ ìta fẹ́ lò ní ọ̀sẹ̀ yìí fún sísùn wa òun láì nínú orin Dáfídì 74 rẹ̀ 74 ká máa kà á ó dára ká máa kà á fún ìṣẹ́gun bóyá lórí ohunkóhun lórúkọ Jésù ọ̀tá àti ìkẹyìn wọn ò ní lágbára lórí ayé wa orin Dáfídì 74 rẹ̀ péré ẹ jẹ́ ká máa kà á fún ìgbàlá ọkàn wa lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ohun tó dẹ̀ yẹ wá yáyé wa Ọlọ́run májẹ̀mú yóò ṣe é fún wa ẹ jẹ́ ká pè tí a bá rí ẹni tó lè sọ̀rọ̀ nípa Jésè àti Dáfídì
fásitì tá a lò ń bẹ̀, tàbí lórí ọ̀rọ̀ Èlíṣà níbi tó ti dun opó òní nínú, èyí tí ò jẹ́ wọ́n kó àwọn ọmọ rẹ̀ lọ dí gbèsè mọ́, tí ò jẹ́ wọ́n lọ fọmọ rẹ̀ dí gbèsè mọ́, tó yẹ pé fífọmọ dí gbèsè ṣé ẹ rí pó ga, fífọmọ dí gbèsè ṣé ẹ rí pó ga, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó bá a san gbèsè nìtàn, bó ṣe bá a san gbèsè ó sì ṣe kíni, ó tún di ọlọ́rọ̀, gbogbo nǹkan rẹ̀ tún pé. last week mo ṣẹ̀ṣẹ̀ sọ, ọ̀sẹ̀ tó lọ ni mo sọ, ẹ jẹ́ ká wò ó, bá a bá rí fásitì kan péré níbẹ̀, tàbí nípa ọ̀rọ̀ Hámánì àti Mọ́dékáì, tí a bá rí fásitì tá a lò tàbí èta ní káwí sùn ńlá bá rí, ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká wò ó. So ẹni tó bá ti gba ìbéèrè kan lórúkọ Jésù yóò mọ bí bíbélì rẹ̀ á mọ bí ó ṣe dé ọ̀dọ̀ rẹ̀, tàbí tó bá rán ènìyàn rẹ̀ kan wọn ó wà bá gbà á. Ẹ má jáwọ́ pé bíbélì kéré, ṣé bíbélì náà wọ́n ní ká gbà, ó dà, ayérayé ni, lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ẹ jẹ́ ká máa bá wa lọ pẹ̀lú àwọn ètò tá à ń ṣe yìí, nítorí pé kíni, ó ní èrè. Ìgbà mìíràn bọ̀ tó yẹ pé ó lè jù báyìí lọ, tó yẹ pé wọ́n sọ pé ká jẹ́ àbí kò yé wa, ṣùgbọ́n tá a bọ́ nǹkan kéékèèké báyìí náà ni àkọ́kọ́ fi bẹ̀rẹ̀, ṣe àpá àṣẹ bẹ̀rẹ̀ lọ́dún yìí náà ni, lórúkọ Jésù àwọn onígbèrè jù. Wọ́n á sọ̀rọ̀ nípa Jésè àti Dáfídì fún ìkẹyìn ọ̀rọ̀ yìí. A sọ̀rọ̀ nípa Jésè àti Dáfídì ńlá sọ̀rọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n bóyá fásitì tá a lò fún sísùn tàbí èyí tá a lò ní wípé fún Jésè àti Dáfídì yẹn, tàbí lórí ọ̀rọ̀ opó tí wọ́n fẹ́ fi àwọn ọmọ rẹ̀ dí gbèsè. Ọ̀sẹ̀ tó lọ ni mo ṣẹ̀ sọ, wọ́n fẹ́ fi àwọn ọmọ rẹ̀ dí gbèsè. Ṣé ẹ rí bọ́n ṣe fẹ́ fi àwọn ọmọ dí gbèsè? Ọlọ́run ló ṣàánú rẹ̀ pẹ̀lú Èlíṣà tó jẹ́ kó ní àjẹyó àti àjẹṣẹ́kù, débi wípé àwọn ọmọ yẹn kò fi wọ́n dí gbèsè mọ́. Síbẹ̀síbẹ̀ ó tún ní owó, ọrọ̀ rẹ̀ tó padà pọ̀ sí, nǹkan rẹ̀ tó pọ̀ sí. Àbí lórí ọ̀rọ̀ Hámánì àti Mọ́dékáì, òun ni lórí ọ̀rọ̀ Hámánì àti Mọ́dékáì, fásitì wo la lò, àbí fún oorun sísùn ni? Tá a bá sọ fásitì kan nínú àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí àti jẹ bíbélì náà nìyẹn. Ẹ jẹ́ ká pè wọlé, ẹnìkan ti tẹ́sì sí wa, ṣùgbọ́n tẹ́sì yẹn ò lè dàbí pé ká gbé kí gbogbo àwọn èèyàn kó gbọ́ wípé lórúkọ Jésù, wípé àwọn ará bí ò mọ̀ parọ́, wọ́n máa ń jẹ bíbélì náà, wọ́n sì ń gbà lórúkọ Jésù. Nítorí àwọn tó fún wa náà ní ká fún àwọn ènìyàn ni, wọn ò ní ká máa lò ní ìjọ wa, wọ́n ní ká fún àwọn ènìyàn. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Eriabanise JP, tí mo wá láti ilé ìjọsìn wa, ìjọ ìṣẹ́gun tèmi ilẹ̀ àánú. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Tí a bá rẹ́ni tó mọ ìbéèrè yìí, a sì lo oore ọ̀fẹ́ ìṣẹ́jú 5 sí i, a ti tọrọ ìṣẹ́jú 5 sí i, kí wọ́n fún wa ní oore ọ̀fẹ́ ìṣẹ́jú 5, bóyá a lè rí ẹni tó gbà á. A sọ̀rọ̀ nípa Jésè àti Dáfídì, a sọ̀rọ̀ nípa opó ìtàn fẹ́ fọmọ ẹ̀ lọ dí gbèsè, ṣùgbọ́n tí Ọlọ́run jẹ́ kí Èlíṣà kó ṣàánú ẹ̀ láti jẹ́ pé kíni kó ṣe. Ókè, fóònù kọ̀ọ̀kan ti wọlé. Hello, ẹ káàsán o, Olúwa ló kú iṣẹ́ o. Hello, kọ́ọ̀lù yẹn tún kọ́ọ̀tì, ẹ jẹ́ ká tún retí ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Kọ́ọ̀lù yẹn kọ́ọ̀tì ni o, bóyá nìyẹn ti fẹ́ mọ ìbéèrè wa. Mo rí ọwọ́ yín ọmọ lọ́lá, lórúkọ Jésù a ò ní gbèrè tìjú, lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. A tún retí ẹnìyẹn kó tún pè wá lẹ́ẹ̀kan sí i. Bí a ti fẹ́ gbé ló ti kọ́ọ̀tì, ẹ má bínú, ẹ jẹ́ kẹ́nìyẹn kó tún try, ọ̀nà ẹnìyẹn jìn. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ẹ jẹ́ ká máa bá wa lọ pẹ̀lú ohun Olúwa tí à ń tẹ̀lé yìí, lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. A fẹ́ kẹ́nìyẹn kó tún try, kó tún pè wá wọlé.
ṣe rí ohun Olúwa yìí ẹ má jẹ́ ká kàn máa wò ó kí kò ṣe ká máa tẹ̀lé àwọn ènìyàn wa náà wà káàkiri láwọn èèyàn tó ń wò ó wọ́n wà nílùú òkèèrè débi pé àwọn náà ní tí wọ́n lè ṣe fún wa ẹ jẹ́ ká máa ṣe kíni ẹ jẹ́ ká máa bá lọ ó ṣeé ṣe kó di pé bẹ́ẹ̀ wọ́n máa wò pé bí ẹ ṣe ń wá yẹn tẹ́ ń gba bíbélì àwọn ò tún máa ṣe kíni àwọn máa fowó ọkọ̀ lé fún yín ṣe mọ̀ pé ohun tí wọ́n lè ṣe ni kò sí ẹni tó ṣe kò sí téèyàn ṣe fọ́lọ́run tó pọ̀ jù ó ní ká fi kékeré dán wò ṣe mọ̀ tá a bá fi eléyìí dán Ọlọ́run wò ẹ jẹ́ ká farabalẹ̀ fún kọ́ yẹn. Hello? Hello? Okay. Olúwa ló kú iṣẹ́ ẹ̀ máa ń. Okay. Okay. Pẹ̀lúmi Adéyẹmọ. Okay. Ẹyọ. Ẹyọ. Alo Mark. Nípa ọ̀rọ̀ opó yẹn. Okay. Okay. Ẹ gbà á lórúkọ Jésù àwọn onígbèrè tìjú àti rẹ́nìkan tó jẹ bíbélì wa báyẹn. Hello. Okay. Orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run májẹ̀mú Olúwa kó wà pẹ̀lú yín torí ẹ̀yin ti jẹ bíbélì wa kan nìyẹn ó ti kù méjì báyìí lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ẹjọ́ láti ìlú wo lẹ ti ń pè wáyìí àti ìlú Ìbàdàn bí náà ni lórúkọ Jésù ẹ ní gbèrè tìjú ó ti ẹ̀ mọ́wọ̀n fún wa á mọ bí ó ṣe dé ọ̀dọ̀ yín ṣe ti gbọ́ tẹ bá dẹ̀ lè wá sí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ń bí á mọ bá ṣe fún yín lórúkọ Jésù ẹ ní gbèrè tìjú pàdé tẹ bá dé challenge tẹ bá ti dé challenge ẹ̀yẹn sọ́pẹ̀ lọ sí ṣókà so tẹ bá ti dé ilé epo do yẹn ẹ dúró níbẹ̀ màá wá gbé fún yín ẹ ṣé mà ó dàbọ̀ ẹnìkan jẹ bíbélì wa nìyẹn ó kù méjì tó kù àgbọ́dọ̀ kó lọ lé o mo sọ̀rọ̀ nípa Jésè àti Dáfídì mo sọ̀rọ̀ nípa Hámánì àti Mọ́dékáì ṣe ti rí ẹnìkan ti jẹ ní